káàbọ̀ sórí ìkànnì Pavilion TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí ní àti yín níbẹ̀ yìí. A sì tún kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa náà fún ìgbà àkọ́kọ́. Ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì yìí. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà o. Ohun tí a mú wá lénìí, òun ni ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run Prophet Segun Adebayo sọ. Prophet Segun Adebayo sọ wípé Osibajo gan òun ló ní solution sí ìṣòro Nàìjíríà lọ́wọ́. Ṣùgbọ́n bàbá Adeboye ló yẹ kí wọ́n gbàdúrà fún dáadáa kó bá lè rí ojútùú sí ọ̀rọ̀ Nàìjíríà nítorí irú àwọn ènìyàn tí ó darapọ̀ mọ́ láti bá ṣiṣẹ́ pọ̀. Ìránṣẹ́ Ọlọ́run yìí tẹ̀síwájú wípé ààrẹ àná orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe Buhari anointing gbèsè gbọ́dọ̀ gbé wáyé nítorí tí wọ́n tún kó nínú tó ń produce yẹn lọ sí Dubai tá a tún lọ Dubai lọ rà á wá sí Nàìjíríà. Ẹnu oníkàn òun la ti ń gbọ́ pọ̀ hùn. Ẹ jẹ́ ká jọ gbọ́ látẹnu ìṣẹ́ Ọlọ́run fúnra wọn. Ṣùgbọ́n kò gbàdúrà fún àwọn tó fẹ́ bá rìn. But you never pray concerning people that you going to work with. Kò béèrè lọ́wọ́ náà pé àwọn abánirìn tí wọ́n gbẹ̀yàn pamọ́. The colleagues tí wọ́n ní jẹ́ kókó ní tìmọ̀. They will not allow your glory to be meaningful. Mo wá sọ pé irú àdúrà yẹn. I say that kind of prayer. Bàbá wa Adeboye ló yẹ kó àdúrà yẹn Your fún. father Adeboye is supposed to, pray concerning that. Ìyà ò jẹ Nàìjíríà. Nigeria is not any suffering. Ó pẹ́ tí Kaba ti wà Nàìjíríà. For a long time, we have those cabal. They have been existing for a very long time. Do you think we are suffering? Gbogbo gbèsè ya ni lọ́wọ́. All the debt, we have the money to pay off. Wọ́n lọ ó kù ọjọ́ mẹ́sàn-án bí ọjọ́ méje bí ọjọ́ About 9 days, 8 days for them to go. Yet they still keep borrowing money. Ẹ ti mọ̀ pé Buhari onígbèsè. You know that Buhari himself is a anointing debtor. gbèsè ló ní. He has the anointing of being a debtor. Ìpè gbèsè ló ń bá Even the jíjẹ́. calling of debt is working with Fúlàní him. ẹ̀mí ajẹnirun ni wọ́n. They are devourers. Wọn ò kí ń ronú tọ́lá. They don't think of tomorrow. Gbogbo vision ní ayé wọn ò ní good vision. All the vision, they don't have vision it. ẹran náà fi ń They ṣiṣẹ́. have the vision of cow. They work with the vision of cow all about. Praise the Lord. Hallelujah. Ẹ sì ń jẹ́ mo dẹ̀ ní ẹ má jẹ màálù mọ́ ẹ̀ gbọ́. And you continue consuming cow. I say stop eating the cow. Òun náà Not fi listening. pàtì ń jẹ́ náà nù. They use it to destroy your life. Láwọn kéde burúkú. All those wicked things. A fẹ́ gbàdúrà. We have to pray, please. Ọlọ́run God, agbára àdúrà the power of supremacy. tí máa ṣẹ́gun. Ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn látẹnu Prophet Segun Adebayo. Kí ni èrò tiyín? Ẹ máa fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.